eyín ká ilé ẹ̀rín wó àfẹ̀yìnbòjò kú ẹnu ṣàǹṣọ̀fọ̀ ṣèbíyàn lọ́jọ́ ọjọ́ kan là á joyin ọjọ́ ọjọ́ kan là á jádùn ọjọ́ ọjọ́ kan là á sùn tá à ní jí mọ́ tí iná ó dilẹ̀ lẹ́yìn aṣoṣo jẹ. ọdún 2025 ní December gbogbo wa là ń kọrin ọdún lọ sópin ò bàbá mi mọ́ bàbá máa sọ mi ò táyà tọmọ ohun tí ó pa wá lẹ́kùn ò lọ́dún tuntun mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere. ṣé orin yìí pẹ̀lú àdúrà àtarò tó wà nínú ẹ̀ ṣerú rẹ̀ ṣẹlẹ̀ nílé àwọn ọ̀jọ̀gbọ́nbìnrin òṣèré orí ìtàgé Orwell Adémọ́lá. ẹ jẹ́ n kọ́kọ́ mú dá yín lójú ẹ̀yin olólùfẹ́ àwọn òṣèré orí ìtàgé. ọ̀rọ̀ Orwell Adémọ́lá kò lẹ́jà ń bá kàn nù o. Orwell ti wọ káàlẹ̀ lọ. Orwell Adémọ́lá ò ti kú o. ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni gbogbo èèyàn tó bá rí ní bí ọjọ́ 5-6 sẹ́yìn pàápàá jùlọ níbi àpèjẹ alágbára fún òpin ọdún kan táwọn ẹgbẹ́ òṣèré lápapọ̀ tí wọ́n ṣe ní Aláùsá níkẹjà. Orwell Adémọ́lá wà nínú ẹnìkan pàtàkì tí wọ́n pè tó ṣe pé láàrin 30 ìṣẹ́jú ẹni fi ń sọ èdè òyìnbó èdè fírìnfíntín tí fi ń gba àwọn akin ẹgbẹ́ rẹ̀ nímọ̀ràn. ẹni ó bá rí irú ọjọ́ tá à ń wí yìí tó bá gbọ́ pé irú nǹkan bá ojú wo lẹ fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ ó fi wo ohun tó ṣẹlẹ̀. àbí tọmọ ọba Fẹ́mi Adébáyọ̀ tó ń ṣe àkójáde sinimá rẹ̀ tó pè ní Àgẹ̀ṣinkólé apá kejì tó sì pé Orwell Adémọ́lá ó wà nínú àwọn òṣèré pàtàkì tí wọ́n jọ ń ṣèpolówó sinimá yìí ó. ṣe é ti wá rí i pé bá a bá sọ dàárọ̀ Elédùmarè ló mọyejú ẹni tí ó kì í ní káàárọ̀. bá a bá ṣe káàárọ̀ bá a bá jí Ọlọ́run nìkan ló mọyejú ẹni tí ó ṣe ẹ káalẹ́ o. lóòótọ́ lọ́wọ́ ẹ̀ jí ọmọ Adémọ́lá jí ó rìnrìn àjò gẹ́gẹ́ bá a ṣe kọ́ ọ. iṣẹ́ tó ríran iṣẹ́ tó rí yàn fún iṣẹ́ tẹ́lẹ̀dùmarè yàn fún látòdì ọ̀run. iṣẹ́ ìtàgé kádẹ́rìn pani olùkọ̀tànlé Orwell Adémọ́lá adarí eré sì ni torí pé ọmọbìnrin náà jáfáfá ó sì lọ́pọlọ. eléyìí ló ṣokùnfà rẹ̀ tó fi jẹ́ pé nínú iṣẹ́ ìtàgé ó dàbíi pé èèyàn kú rí èèyàn kú rí ẹni tí ò tó ti kú rí o ẹni tó jùlọ ẹni tó ṣe déédéé rẹ̀ ọkùnrin ti kú rí obìnrin ti kú rí ṣùgbọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta o ọ̀gá niyọ̀ láwùjọ ìpẹ́. Orwell Adémọ́lá inú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kì í bì gbogbo ìgbà eré àwàdà tòró jẹ́ni tó fẹ́ràn jó ó fẹ́ràn àríyá púpọ̀. eléyìí jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ rìn súnmọ́ pàápàá jùlọ ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n ń pè ní Rótìmí Sàlámì tóun náà jẹ́ kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé. ó jẹ́ nìkan tó súnmọ́ púpọ̀ jù débi pé àwọn míì àti ẹ̀ mọ̀ pé àbọ̀rọ̀ ọ̀fẹ́ mẹ́ láàrin òun àti Orwell Adémọ́lá ni àbí ṣé iṣẹ́ náà ni ẹlòmíà máa gbé wò síra wọn pé ọjọ́ orí yìí kéré jọjọ ju kí wọ́n máa fẹ́ra wọn lọ. Elédùmarè nìkan ni ló lè sọ nípa àjọṣepọ̀ tí bá ń bẹ láàrin ọkùnrin àtobìnrin o pàápàá jùlọ nídìí iṣẹ́ ìtàgé. Orwell jẹ́ nìkan tá a máa pè ní crew àwọn abániṣiṣẹ́ tí wọ́n yẹn hàn lójú àwòrán wọ́n máa fẹ́ràn rẹ̀ púpọ̀ láti máa bá ṣiṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń fọ̀rọ̀ wáni lẹ́nu wò ni wọ́n máa pe Orwell sórí ètò láti bá a fọ̀rọ̀ wá lẹ́nu wò pàápàá jùlọ ẹ̀bùn ara tọ́lọ́run fún oníkálukú ò lè sọ pàtó iye ọjọ́ orí ẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tí máa ṣe ọjọ́ ìbí ọjọ́ 35
35 years ní máa ṣe. Eléyìí sì máa ṣe gbogbo ayé ní ààhín pé ó sì jẹ́ pé 35 náà ló ń jẹ́ látọjọ́ tó ti ń ṣọjọ́ bí. Onínú mímọ́ aláwàdà ọkàn ẹlẹ́rìí òun ni Ọ̀wẹ̀ Adémọ́lá o. Inú rẹ̀ á máa dùn sí gbogbo nǹkan dáadáa débi pé láìpẹ́ yìí tí ọ̀kan lára àwọn ọ̀gá wọn àfíìsì ọwọ́ tó ṣe ayẹyẹ ẹ̀kọ́ sinimá rẹ̀ jáde, Ọ̀wẹ̀ Adémọ́lá wà nú ẹni tí wọ́n jọ ṣe gbogbo ètò níbẹ̀ tí sì ń dárayá. Òkú ń sunkún òkú, àkàsọ̀lérí ń sunkún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti kú tọ́wẹ̀ Adémọ́lá ti bá wọn kẹ́dùn tó ti bá wọn ṣèdárò. Ẹ̀dùn ọ̀nà ta ló tó kàn. Eléyìí kì í sọ̀rọ̀ ọ̀tàn mọ́, kódà ó ti kúrò lọ́rọ̀ àlọ́, ó ti kúrò ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀wẹ̀ Adémọ́lá tó onírúurú ọ̀rọ̀ ìní máa jẹ jáde lẹ́nu bí gbajúmọ̀ bá kú. Òṣèré orí ìtàgé tó bá lààmìlaaka bó bá sílẹ̀ Elédùmarè bóra, onírúurú ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́n pa rẹ̀. Àwọn kan tiẹ̀ lọ́lọ́gbẹ́ ọkàn, àwọn kan ní àtàtà kínní, àwọn kan láìsàn kan ló ń ṣe é láti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀ yìí. Ṣùgbọ́n mo mú dá yín lójú o pé kò sí kíní kan tó ń ṣe Ọ̀wẹ̀ Adémọ́lá o. Lójú ẹsẹ̀ tẹ́mi rẹ̀ daṣẹ́lẹ̀ iná ni wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àìsàn láríwò kò sẹ́ni tó rí tọlọ́jọ́ wò. Àfi k'Elédùmarè ó ṣàánú gbogbo wa. Bá a kú làádèrè, èèyàn ò sùn láàyè. Ó jẹ́ dùn ọkàn fún mi bí gbogbo ayé wá ń ròyìn Ọ̀wẹ̀ Adémọ́lá lẹ́yìn tí kú pa tán. Bẹ́ẹ̀ ni iná Yorùbá fi ní bá a bá kú làádèrè, èèyàn ò sùn láàyè. Ọ̀wẹ̀ Adémọ́lá lọ́jọ́ tí mo fojú kàn án níbi wọ́n ti ń ṣe sinimá kan ládùúgbò Àṣeéṣe nípínlẹ̀ Ògùn. Ọmọbìnrin kan tí mo fọwọ́ bò láṣìírí ní ń bínú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ọ̀wẹ̀ Adémọ́lá gbìyànjú, ó pẹ̀tù sááwọ̀. Gbogbo jàgídíjàgan tí ń bẹ níjọ́ náà ń lọ́pẹ̀tù sí i. Kíṣẹ́ ó mọ̀ bá a dúró, kíṣẹ́ ó lè bá a máa tẹ̀síwájú. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n pe òun náà kó wá háàtì ń bẹ̀ ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ peacemaker ló ṣe ń jọ́ náà. Àtijọ́ náà ni mo ti bá wọn fẹ́ràn ọmọbìnrin tí wọ́n ń pè ní Ọ̀wẹ̀ Adémọ́lá. Ṣùgbọ́n o, ikú kì í wo pé lágbájá rẹwà, ikú tí kì í mú olówó, ikú tí kì í mú oníwà tútù bí àdàbà, ikú tí kì í mọ lágbájá yìí ìdùnnú ń bẹ lára rẹ̀, má jẹ́ ń fi ìbànújẹ́, má jẹ́ ń fi ṣèbànújẹ́ fáwọn ẹbí ẹ̀. Tó gbogbo ẹgbẹ́ òṣèré látòkèdélẹ̀, látòrí ààrẹ ẹgbẹ́ TAMPAN ọmọọba Bọ́lájí Àmúsàn tí gbogbo èèyàn mọ̀ sí Mr Latin, ẹ mọ̀ kú ara fẹ́ra kù o. Rótìmí Sàlámì, àǹtí mi Fétíà Àdùnní Fétíà Balógun, ẹ mọ̀ kú ara fẹ́ra kù. Ti Ọ̀wẹ̀ Adémọ́lá, kí gbogbo ẹgbẹ́ òṣèré nípínlẹ̀ Èkó, nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Ògùn, ní gbogbo ibikíbi tí wọ́n ti ń kẹ́dùn pẹ̀lú ẹbí Ọ̀wẹ̀ Adémọ́lá. Ẹ̀kọ́ ló yẹ kíkú Ọ̀wẹ̀ Adémọ́lá ó jẹ́ fún gbogbo wa o. Pàápàá jùlọ àwọn tí wọ́n ti lórúkọ, tí wọ́n ti dèèyàn pàtàkì láwùjọ. Ẹ jẹ́ á ṣe rere, ẹ jẹ́ á tẹ̀ jẹ́jẹ́. Ikú ò mọ olówó kò mọ tálíkà. Ọ̀jọ̀gbọ́n olórin kan jẹ́ ká mọ̀ pé ikú tí ó polówó ni ó pa tálákà. Ikú tí ó pọba ni ó pa ṣìwèrè tí ń ṣojú kọ́tà. Ikú ọ̀lọ́rẹ́ o, bẹ́ẹ̀ ikú ọ̀lọ́tà. Ẹni táago rẹ̀ bá ti lù, ó di dandan kó sílẹ̀ Elédùmarè bóra. Àmọ́ n tá a bá ṣe, ìwà tá a bá hù, iṣẹ́ tá a bá ṣe é lẹ̀ ni kì í kú o. Àtọmọ tá a bá fi sáyé lọ yóò mọ kẹsàn-án wà rere tóbi bá hù. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lára Ọ̀wẹ̀ Adémọ́lá o. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tara kú rẹ̀ ni ó mọ ṣẹlọ́m
ni ó mọ kàdánwò látàrí àríìrísọ, látàrí kí wọ́n ó lè ní tráfíìkì lórí péèjì wọn. Àwọn míì àti ẹ̀ máa lọ gbé òkú olókùú tí ń sin wá wà lókùú Ọ̀wẹ̀ Adémọ́lá bí ẹ ṣe ń ṣeré o. Ẹni t'Olúwa bá pè ní nǹkan lókè èèpẹ̀, bí ìbànújẹ́ bá ti ń dé bá wọn, a sì máa dóúnjẹ fáwọn kan. Elédùmarè bá wa rọ gbogbo ẹbí ẹ̀ lójú o, àtọmọ tó fi sáyé, àtàwọn olólùfẹ́, àtẹ̀bí àtará. Elédùmarè bá wa rọ wọn lójú o. Ìwọ náà ló lè dúró tì wọ́n o, ìwọ náà ló lè ṣàánú wọn. Ọ̀wẹ̀ Adémọ́lá, tó ikú rẹ ò ní jàkúfà nínú ẹbí o, kò ní jàkúfà nínú iṣẹ́ ìṣeré, kò ní jàkúfà láàrin àwọn olólùfẹ́ rẹ. Títí láé làá máa ṣèrántí rẹ o. Èèyàn pàtàkì ni ọ́ láwùjọ.